Ìbàdàn la wà yìí nílé bàbá wa ADEBISI IDIKAN. Ìran Yorùbá ń sọ àwọn nǹkan kan nù. Gbogbo ibi tó yẹ ká ṣàpọ́nlé àti tó yẹ ká gbé lárugẹ la àpọ́nlé la kà sí la kà kún. Ìgbà tí mo gbọ́ ròyìn nípa ilé bàbá ADEBISI IDIKAN, èrò tó kọ́ sọ sí mi lọ́kàn ni pé kí lè ro ọkàn àwọn gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ níbo wọ́n fọkàn sí. Torí ìgbà tí mo gbọ́ ròyìn ilé ọ̀hún, mo gbọ́ pé ó ní yàrá 99. Èmi ò rírú ẹ̀ rí, òye yé mi pẹ́yìn náà ò rírú ẹ̀ rí, àfi tẹ́ ẹ bá gbọ́. Mo wá ní ṣé là ń mójú ajé kò ní sọ, bàbá ta ṣe là á tọ́, kọ́mọ dẹ̀ràn àpàdánù, kọ́mọ jẹ́ ròyìn òkèèrè. Akanda alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ kí n gan ni kí n fojú mi rí ilé ADEBISI IDIKAN. Àìsẹ̀ wọlé rèé, àmọ́ iyì lépo àgbọ̀jẹ̀ nínú oníṣòwò. Mo kà tán bàbá yìí, orí mi wú dáàyè kan. Mo wá àwọn èèyàn kan ti ṣẹ̀mí rí, àwọn èèyàn kan ti lólẹ̀ rí, wọ́n níṣẹ́ rí. Àrọ́mọdọ́mọ bàbá tí wọ́n ń pè l'ADEBISI IDIKAN, wọ́n jẹ́ ìran tó yẹ kí wọ́n máa rí àánú gbà. Mo kà tán débi pé bàbá yìí ti san owó orí gbogbo ọkùnrin nílẹ̀ Ìbàdàn rí. Fúnra lára bàbá ló lọ bá òyìnbó tí ń gbowó orí lásìkò ìgbà náà. Ìgbà tó jẹ́ pé tí ò bá ti sanwó orí, wọ́n máa ń rán wọn lẹ́wọ̀n ni, wọ́n ó gbé wọn, wọ́n ó tì wọ́n mọ́lé. Àwọn ọkùnrin ò lágbára láti yọjú síta, wọ́n máa ń déjú mọ́lé ni. Tó bá ti tásìkò owó orí tí wọn ò sì rówó orí san, wọ́n máa lẹ̀kì mọ́lé. Ilé ni bàbá ADEBISI IDIKAN rí. Kí ló dé tó jáde? Wọn ò lè jẹ́ kán mọ̀ torí owó orí ni bàbá fi lọ síbi tán ti ń sanwó orí. Èbó béèrè lọ́wọ́ wọn jọ́ náà lọ́hùn-ún pé ọkùnrin yìí ó sanwó orí gbogbo ọkùnrin ńlẹ̀ Ìbàdàn, sọ ọmọ iye tó máa jẹ́? Bàbá ní kí wọ́n má ṣe yọ̀nù pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ìgbà náà ni bàbá yìí ti ń sanwó orí gbogbo ọkùnrin nílẹ̀ Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn lọ́rọ̀ mọ́ tẹ́ gbọ́ látẹnu mi lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n òun là ń mú fàfà ìdígi làbàlẹ̀ yìí tí mo wá sílé bàbá ADEBISI IDIKAN. Ẹ̀jẹ̀ arìnrìn àjò. Ilé yìí ńgbà tí wọ́n kọ́ ńgbà náà, àwọn èbó tí wọ́n kọ́ mọ̀pó, tí wọ́n kọ́ gbọ̀ngàn mọ̀pó, àwọn lọ́kọ́lé. Ẹ rí i pé ojúlówó bí wọ́n ṣe kọ́ mọ̀pó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ́lé bàbá ADEBISI IDIKAN nígbà láyé ìgbà náà. Kò tí ì sí tí wọ́n ń pè ní dẹ́kìnì láyé ìgbà wọn. Pákó làwọn bàbá wa fi tẹ́lẹ̀ ilé. Lára àwọn ibi tí bàbá ADEBISI IDIKAN tí wọ́n ti ń ṣe fàájì láyé ìgbà náà la wà yìí. Orí àga tí bàbá ADEBISI IDIKAN ti ń jókòó rèé. Òye yé mi débẹ̀ pé bàbá ni wọ́n máa lo àga yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ já wo àwọn aṣọ tí bàbá fi lò gbà láyé ìgbà náà. Ibi ìkásọ́sí bàbá ADEBISI IDIKAN relé. Kò yẹ kíkan kó sọnù ńbẹ̀. Ó yẹ kó jẹ́ ibi àpèwáwò fún wa nílẹ̀ Yorùbá, níbi tí wọ́n ń pè ní tourist center. Tó bá jóyìnbó lọ́wọ́ wọn bá rú eléyìí, ẹgbẹ̀lẹ́gbẹ̀ lórí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ni wọ́n mọ̀ pa ńbẹ̀ lọ́dọọdún. Gẹ́gẹ́ mo sọ, inú ilé bàbá ADEBISI IDIKAN lélẹ́yìí. Ilé tí wọ́n ló lójúlé 99. Bàbá yìí àgbọ̀ ọ̀jẹ̀ nínú àwọn oníṣòwò ní láyé ìgbà náà. Oníṣòwò kòkó tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wúbọ̀. Àgbẹ̀ paraku nítorí ni bàbá. Ẹ má gbàgbé aláṣọ òkè bàbá wọn.
aṣọ òkè ni wọ́n ń tà ńgbà tí wọ́n dé àyín ńgbà tí wọ́n délé Ìbàdàn. So bàbá pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wọn ni wọ́n jọ máa ń kiri aṣọ òkè káàkiri, ṣùgbọ́n ti bàbá gbajúmọ̀ jù àwọn tó kù lọ torí pé bàbá máa ń kiri ọjà tí wọ́n kọjá Ìbàdàn. Nígbà tí wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ Mọ̀pó, wọ́n pe ọba Aláàfin Ládìgbòlú, wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá àtàwọn ajẹ́lẹ̀ àtolórí ajẹ́lẹ̀ lásìkò ìgbà náà. Ẹni tí wọ́n ń pè ní Captain Rose, òun náà wà níbi ìfilọ́lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n bàbá Adébísì Ìdí-ìkan wọ́n wojú rí ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ̀ lọ, débi tí Aláàfin ti sọ pé òun fẹ́ rí wọn. Ìtàn tó wù jáde ń bẹ̀ ẹ gbọ́, ẹ jẹ́ àkọ́kọ́ rin léwò kárinlẹ̀ wò káwọlé Adébísì Ìdí-ìkan kẹ́yìn ló wá mọ̀ pé ilẹ̀ Yorùbá ń pàdánù kan, à ń sọ nǹkan nù. Okay. Tí bàbá bá ti jí nígbà náà, bàbá ó mọ̀ wọ́n yọjú lókè báyìí, wọ́n wà ní tí n bá ti kú ìyá yín ní kẹ́ ẹ sinmi sí ibi ilé funfun táwọn wò lọ́ọ̀kan yìí ni bàbá ní kí wọ́n sin àwọn sí nígbà náà. Mo láǹfààní àti sọ fún yín pé ńbẹ̀ gan-an gẹ́lẹ́ náà ni wọ́n sì sin bàbá Adébísì Ìdí-ìkan sí. Á débẹ̀ ẹ mọ́ tí màmá já. Òye yé mi pé ẹni tó bá ti wọnú ilé yìí tó bá ra àwọn nǹkan tá à ń rí ń bí yóò ti mọ̀ wípé nínú olówó àti ọlọ́lá àti ọlọ́rọ̀ ni bàbá Adébísì Ìdí-ìkan ńgbà tí wọ́n wà láyé. Lára àwọn nǹkan tí wọ́n ti ń lò láyé ìgbà náà nù. Ẹ já wo yàrá bàbá wò. Ibi tí bàbá ti wojú ni wọ́n bá gẹ fìlà tán tí wọ́n kónú aṣọ tó yáyì. Lára àwọn àwo tí bàbá fi jẹun, àwọn èyí tí bàbá fi mọ̀nà, òun náà lélẹ̀. Gbogbo eléyìí ló yẹ ká tọ́jú dáadáa. Àbótí owó lélẹ̀ ibi tán kaṣọ sí náà ni wọ́n níbi tí bàbá ń kaṣọ sí lélẹ̀ yìí, lára àpótí tán kaṣọ sí lélẹ̀ yìí. Yàrá àánú lélẹ̀ o. Ẹ mọ̀ bọ̀ sáà rí náà wo bí. Láti wí àwọ̀ yàrá mi níbí. Lára àwọn yàrá tó wà ńbẹ̀ lélẹ̀. Láti bí náà a lè wọ yàrá mi níbí. Wọ́n ti ti eléyìí. Láti bí àwọ̀ yàrá mi. Lára wọn lè Adébísì Ìdí-ìkan òun náà lélẹ́yìí. Ọ̀làgbàrà o. Ìran Yorùbá a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílẹ̀ wa. Ẹ máa já lọ. Bàbá Adébísì Ìdí-ìkan lélẹ́yìí. Àwọn ìwé yìí làwọn ìwé tí wọ́n fi ń ṣàkọsílẹ̀ owó ńgbà náà ńgbà tí bàbá ń ṣòwò. 4624 látọdún 20 láti ọdún 1924 6624 1924 ni o. Ọlágbára o, ọlágbára o, ọlágbára o, ọlágbára o, ọlágbára o. Lára àwọn òwe bàbá rèé o tí wọ́n fi ṣàkọsílẹ̀ owó. Àwọn ọjà tí wọ́n bá tà gbogbo nǹkan ló ní àkọsílẹ̀
láyé ìgbà náà. Olówó ni Adébísì Ìdìkan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò gbọ́dọ̀ sọnù rárá o. Bàbá ti bímọ, àwọn ọmọ wọn ti dàgbà, wọn ti darúgbó. Àwọn ọmọ ọmọ gan ti ń dàgbà. Bàbá Adébísì Ìdìkan lélẹ̀. Oníṣòwò ńláńgbà náà. Ẹ já lọ. Ilé bàbá Adébísì Ìdìkan náà la wà yìí. Mọ́ṣáláṣí. Ibi tí kìíní wà. Ilé ẹṣin Adébísì náà wà lẹ́yìn mọ́ṣáláṣí. Ibẹ̀ náà kọ́lé ẹṣin sí. Bẹ́ẹ̀. Mo gbọ́ pé ìgbà tí ẹṣin wọn kú wọn ṣe ẹṣin náà ni. Bẹ́ẹ̀. Gbogbo bẹ̀ náà làwọn àdé. Bẹ́ẹ̀ kẹ́ parí iṣẹ́ ti parí ìdọ̀tí. Wá wo bí yìí. Ilé ibi táwọn ìyá wa jókòó sí òun. Ibẹ̀ ni wọ́n ní wọ́n ti bí bàbá tó bí Adébísí. Ìyẹn ò bàbá Adésínà. Ibẹ̀ ni. Bàbá wọn gangan. Bàbá Adébísí gangan. Ibi tán ti bí bàbá Adébísí nìyẹn. Mọ́ṣáláṣí Adébísí lélẹ́yìí. Ìwọ náà wọlé láyé ìgbà náà. Láyé ìgbà náà skéèlì tí bàbá fi wọn kòkó lélẹ́yìí. Ọ̀nì. Ẹ̀gbọ́n máa ń wọ́ kan báyìí. Jẹ́ ìmú ara mi lórí skéèlì. Ó lágbára wáyé lọ à ń tọ̀. Skéèlì kòkó bàbá Adébísì Ìdìkan lélẹ́yìí. Arúgbó ṣògiri. Àwọn àkísà ti lò gbà rí. Èyí tó jẹ́ dandan bẹ̀ ni pé kálukú wa ó lò gbà rí. Kí la yọ̀ sọ́ngbà tá a bá lọ tán. Wọ́n bẹ̀ lọ́wọ́ èmi àti ẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ilé bàbá Adébísì Ìdìkan lélẹ̀. Ilé Adébísì Ìdìkan nílẹ̀ Ìbàdàn náà la wà. Níbi tí mo wà yìí, náà ni bàbá fi ṣe ilé ẹṣin lásìkò ìgbà náà. Ṣé àwọn kébí ìlú ṣe fẹ̀ ní ìsìnkọ́ ló ṣe fẹ̀ láyé ìgbà wọn. Ilé ẹṣin ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti ń ṣe ń bẹ̀ nísìnyí. Kákan wá fi ìdí ẹ̀ múlẹ̀ ni pé bàbá nílé ẹṣin ibi tán fi ṣe ilé ẹṣin gbà náà òun náà lélẹ́yìí. Ìlú ti tóbi sí i, ìlú ti fẹ̀ sí i, ìlú ti lajú sí i. Ẹ̀gàn ó dìgbó, igbó padà wá dìgbòrò. Gbogbo ọmọ tó kéré lénìí ni ó dàgbà lọ́la, gbogbo aládàgbà tá dògbó tá lọ sálà kejì. Omi tí bàbá ń pọn gbà náà nílé o, kànga bàbá rèé o. Ọlọ́lá tí ó mú ọlá ìpè ni bàbá Adébísì Ìdìkan. Gbogbo tí wọ́n nílò ni wọ́n pèsè nírọ̀rùn. Tẹ́ bá rí ìsọwọ́kọ́lé yìí, tẹ́ bá wo ara ògiri yìí láti ta, òye máa yé nǹkan tí mò ń sọ ń pa ẹ̀. Mo ní dédé bí gbọ̀ngàn mọ̀ kó ṣe jẹ́ ojúlówó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ́ ilé yìí. Ẹnu kọ́, ètè ọ̀sọ́ kọ́, ẹ̀yin náà wò gírí ara lé. Bóyá ibi tí àwọn ìyàwó bàbá Adébísì Ìdìkan máa ń wà lílé. Àlejò kankan kò sí lórí ọ̀fẹ́ láti wọ bí yìí tàbọ́kùnrin láti wá síbí yìí níbi táwọn ìyàwó bàbá wà ní. Àwọn èèyàn sì ń gbé bẹ̀ dì sí i ní gbogbo bẹ̀ yín. Àní láǹfààní láti máa wọ bẹ̀ torí pé àwọn èèyàn sì ń gbé bẹ̀. Ẹ já lọ. Gbogbo àwọn yàrá náà lílé àwọn èèyàn sì ń gbé bẹ̀. Gbogbo àwọn yàrá lílé ó pọ̀ rẹpẹtẹ àwọn èèyàn sì ń gbé bẹ̀. Ó yẹ ká lè wọ bẹ̀ o.
ìyàwó mẹ́fà bàbá Adébísì Ìdíkan ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló ti sùn ibi táwọn mẹ́fẹ̀ẹ̀fà sùn sílẹ̀ la fẹ́ wọ̀ yìí ẹ já worujú olórí àwọn ìyàwó bàbá Adébísì Ìdíkan. níbi tí wọ́n sin àwọn ìyàwó bàbá Adébísì Ìdíkan kọ̀ọ̀kan sí leléyìí. Alhaja Aisatu Anike Adébísí morílẹ̀ yìí ò kà dáadáa tẹ́ bá wò sàárè mẹ́fà náà ló wà bí mẹ́ta lókè mẹ́ta nísàlẹ̀ ń bí. Bàbá yìí ṣètò ilé ayé wọn ó pé pérépéré. ẹja tẹ̀síwájú lára àwọn ilé Adébísì Ìdíkan lélẹ́yìí lára àwọn yàrá tí mẹ́ńbẹ̀ lélẹ́yìí gbogbo àwọn ilé tó wà ńbẹ̀ gẹ́gẹ́ báyìí sọ ni wọ́n kà papọ̀ tó fi jẹ́ yàrá 99 láti bí a fẹ́ lọ wo ibi tí wọ́n sin bàbá Adébísì Ìdíkan sí ẹja lọ. àwọn ìwé lélẹ̀. ẹ sọ̀rọ̀ sí máìkì jọ. irú ẹni tí wọ́n sin sí bí ọmọ ẹ̀gbọ́n Adébísí ni. ilé eyín àbí. ọmọ ẹ̀gbọ́n Adébísí ni irú eléyìí sin àwọn ọmọ Adébísí ni. wọ́n bí wọn lọ́dún 1933 wọ́n jáláìsí lọ́dún 1999. ilé ńkọ́ ọmọ Adébísí lélẹ̀. àwọn tó jọ bàbá mi gan ilé ọmọ Adébísí gan ilé alájà ni wọ́n kà. ẹ má wà bá bàbá bẹ́ẹ̀ náà ṣe ti da bí àbájú ti da rẹ pé mo bẹ́ẹ̀ ní ìgbà yìí mo ti da bàbá rẹ. ẹni tó wà mí ńkọ́. àbásálà ń sọ̀rọ̀. ok àbásálà ń sọ̀rọ̀ ẹni ní mọ́gàjí kẹta mọ́gàjí kejì nìyí. ok mọ́gàjí kẹta lélẹ̀ yìí. ìnílé mọ́gàjí tó kú wà níyàn mọ́gàjí ni. mọ́gàjí tó wà sílé ẹni ní former chairman ṣùgbọ́n ẹ̀bẹ̀rẹ̀ state ni náà ní ẹsẹ̀ ìdìbò àyíkọ́lá pọ̀ ṣọlá. wọ́n bí wọn lọ́dún 1937. bàbá fún 1938. kékeré làwọn gan wà ń gbà náà. bàbá Adébísí olè. ẹṣin bàbá Adébísí mẹ́tẹ̀ẹ̀ta 1 2 3. ẹṣin ni mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹṣin bàbá Adébísí mẹ́tẹ̀ẹ̀ta yìí. first one bàbá ní. tebo. bàbá Adébísí àwọn sibling rẹ̀. ní àbí. ilé. one ilé ní first born second born tó jógun tó rán lọ sọ́yọ̀ gbà Adébísí lé last ní kẹta. eléyìí ni wọ́n rán lọ sọ́yọ́ lọ́sọ̀dọ̀ Aláàfin nígbà náà. Adétìyìn Àjọkẹ́. ẹ̀gbọ́n bàbá Adébísì Ìdíkan tí wọ́n rán lọ sí ọ̀dọ̀ Aláàfin Ládìgbòlú tí mo sọ lẹ́ẹ̀kan lélẹ́yìí. ọlágbára díẹ̀ o bàbá Adébísì Ìdíkan lélẹ́yìí. Àṣìpa Olúbàdàn olóyè Sànúsí Adébísí Gíwá. mo rántí pé Gíwá ẹgbẹ́ wọn fi wọ́n jẹ ńgbà náà kó tó dorúkọ. lára ń ta máa ń sọ lélẹ́yìí gbogbo ẹ̀dá tó wálé ayé ládìtàn àtẹni tó ṣe é dáa àtẹni tí ò ṣe é dáa gbogbo aládìtàn. Adébísì Ìdíkan ò sí mọ́ láyé ọlọ́mọ ó wá láwọn ọmọ tọ́pọ̀ rẹpẹtẹ tí ò ní tán láéláé tí ò lè tán láéláé. ṣùgbọ́n nǹkan kan ni ó tọ́ mi lọ́kàn tó jẹ́ kí n nífẹ̀ẹ́ sítan bàbá Adébísì Ìdíkan tí mo fi wádìí wọn dáadáa. ọ̀nà pé bàbá
bàbá yìí gbé ìgbé ayé tó dẹrùn. Ìlú Èkó wọ́n kú sí nígbà tí wọ́n ṣàìsàn ráńpẹ́. Kígbé ayé ó lè rọrùn fún wọn, ibi iná kú sí, ṣùgbọ́n gbé wọn lọ sékòó fún tọ́jú. Bàbá ra lé sékòó, wọ́n ra lé sékòó ńgbà yẹn. Ẹ̀sùn wọn bí, ẹ̀sùn wọn bí. Bàbá ADEBISI pé dókítà wọn gbà ẹ̀ surgeon Dr. Duarte ó ní kó wá sí ìbò wọn fara ní ìsìn fọ́sẹ̀ mẹ́ta. Bàbá wò pé ojú nǹkan lé ọlá sí ibi yóò máa sùn káàkiri lẹ́kọ̀ọ́ bàbá rẹ̀. Bàbá tó ra lé. Number 34 Whitman Street Èbúté Mẹ́ta déédéé ṣe wà lẹ́kọ̀ọ́. Number 34 Whitman Street Èbúté Mẹ́ta. Ilé ọ̀hún sì wà ń bẹ̀ títí dòní. Nǹkan pè lólówó láyé ìgbà náà nù. Ṣùgbọ́n olówó lásán kọ́, olówó tí ń fowó ṣàánú ni. Ibikíbi tá a bá wà, nǹkan tá a bá dì mọ́wọ́, nǹkan kí nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ á fi tàánú sí i. Nǹkan tá a bá ti ń ṣe tí ò bá ti láàánú nú, ẹ jẹ́ á yọ kúrò. Mo sọ lẹ́ẹ̀kan mo ní bàbá ADEBISI IDIKAN wọ́n ti ṣe débi pé wọ́n sanwó orí gbogbo ọkùnrin tí ń bẹ nílẹ̀ Ìbàdàn rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn wọn ibi méjì kọ́ lẹ́ ti gbọ́, ẹ gbọ́ lọ́dọ̀ mi. Mo ṣèwádìí dáadáa nípa bàbá ADEBISI IDIKAN, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo yẹ sọ, bàbá ta ṣe làátọ̀ kọ́mọ̀dẹ̀ràn àpàdánù, àti pé ojú láì nírú, ẹnu láì níyọ̀, ojú kòró èpo ojú kòró jẹ, bójú bá rinjú àlámọ́ tọ́ nílé tí mo wá ṣe yìí. Kémi gangan fúnra lára mi ó wá, kítan rẹ̀ ó lè dùn lẹ́nu mi láti pa ju ìwádìí lásán lọ. Ẹ ti rí o, gbogbo alápàdà dìtàn. Níbi tí bàbá ADEBISI lọ gbogbo àlà ń lọ síbẹ̀. Ṣùgbọ́n bàbá ti ṣe àwọn iṣẹ́ mọ́nìgbàgbé lẹ̀ tí ò ní tán tí ò sì ní parí láéláé. Ní tó bá wa débi nù lágbára Ọlọ́run. Mo wá ń pe àkíyèsí, èmi ò tó ẹnì kankan o, ṣùgbọ́n mo ń pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Báwọn tó ti rí kọjá ò bá rántí, pẹ̀lú ẹ̀bẹ̀ ń pe àwọn èèyàn tí wọ́n ń gbénu lé gan-an, a lè wá bòmíì fún wọn ká wá sọ bí di tourist center. Ẹ má bínú o, òpópó Mọ́kà tó mọ́, àwọn èèyàn ló tún ṣe. A fẹ́ lọ sàrí àná, a fẹ́ lọ wo sàrí ànábì tó ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọrí fáwọn mùsùlùmí. Ṣùgbọ́n èmi àtẹ̀yìn mọ̀ pé kì í ṣe ìran Yorùbá lélẹ́yìí. Wọ́n ṣàpọ́nlé sàrí ànábì ló fi dàpé wá wò fún wọ. Báà náà bá ṣàpọ́nlé sàrí àwọn èèyàn kan tó ti lọ tí wọ́n ṣiṣẹ́ eré lẹ̀, tá a bá ṣàpọ́nlé wọn, tá a gbé wọn lárugẹ, àrọ́mọdọ́mọ wọ́n mọ̀ gbọ́ nípa wọn. Ìtàn là á tọ́jú, ìtàn ní dàrọ́bá, àrọ́bá ló jẹ́ bàbá fún tàn. Gbogbo ìran Yorùbá ẹja gbárùkù ti nǹkan tó jẹ́ tiwa. Tẹ́nítẹ́ní èkísà lọ́la tán o, ẹlẹ́nu rírùn ló làmọ̀ yẹ. Akanda ọ̀rọ̀ Awikonko, ilé ADEBISI IDIKAN mọ́ wa. Mo débẹ̀ mọ́ lánàá, mo débẹ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwòpè wá wò. Níbi tó lówó ti jáláìsí tí wọ́n tún sin ẹ̀sìn rẹ̀ náà síbi tí wọ́n sin sí. Àwọn ọba ni wọ́n máa ń gbèrú ayé báyìí. ADEBISI IDIKAN jọba lọ lọ́dọ̀ tèmi. Ìwádìí tí mo ṣe, ìwádìí ìjìnlẹ̀ tí mo ṣe, ìgbésẹ̀ bàbá, ìṣọwọ́hùwà bàbá, ìṣesí bàbá, ojúṣe bàbá, àwọn nǹkan tí bàbá gbé ṣe ojú tọba aládé mi nílẹ̀ Yorùbá lọ. Èmi Akanda mo fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ tí mo sọ bẹ́ẹ̀. Tábà ti wá mú gbọ̀ngàn mọ̀pó láyé ìgbà náà, ká máa bọ̀ wá múlẹ̀ ADEBISI IDIKAN bó ṣe rí nù. Tó bí mo yẹ sọ, àìbóníṣù wà dédìí egun. Tiwa ni láti sọ fún ìjọba, tiwa ni láti sọ fún gbogbo ọmọ Yorùbá wípé bónígbà bá ṣe mú gbà ẹ̀ là yóò sì bá a mọ̀. Bó bá pè é lè kàrà wọn ò bá fi kólẹ̀. Bàbá pọ́n tiwa lẹ́gbìnrin tá a ṣàpọ́nlé dáadáa, ayé ò bá wa pọ́n lé dáadáa. Akanda ọ̀rọ̀ Awikonko, agbédègbàṣà níyì ni mí, agbédègbàṣà lárugẹ ni mí. Ìtàn ADEBISI IDIKAN ẹ gbọ́ láì.